kókó báyìí lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrègbè ohun kan tàgbé ń ké làlùkò ń fọ orídẹrẹ́ nìkan ní ṣe tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ìbà Elédùmarè ọba mi ọba àjíkẹ́ ọba tó ń ṣe gbogbo lásìkò mọ́júbà ẹgún léèsì gba tọrin oríta mẹ́ta bàmákín kùtùkùtù ọba jìgbò olúgbó lónìgbò onígbò ló lọ̀dà mọ́júbà gbogbo ajínlọ tó ń bẹ nínú ilé pátápátá ìbà mi lónìí ìbà mi rèé o ẹ jẹ́ kí bà mí ṣẹ́jú ìyẹn wá fún ọ̀bà yẹ̀ lẹ̀ adúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀rọ olùfẹ́ ìkànnì Bikear TV bẹ́ẹ̀ ṣe ń láìkì àwọn gbogbo ètò tá à mú wá fún ìgbádùn ìlọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ṣé o ojú òní tì yín ọkàn gbogbo wa ní ìbàrẹ̀ lágbára Èdùmàrè gbogbo wọn ni máa wà lálàáfíà òun la gbẹ́dání ló sì jẹ́ wá lógún nítorí pé àṣírí ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ nínú ayé ẹni Èdùmàrè bá dá tó mọ̀nà tó jàjàbọ́ lọ́wọ́ ogun ni ó gbà wípé ayé yìí dùn òjò yìí lọ ẹ wọ́n jẹ́ ń tàn yín ilé ìwòsàn lóde òní ó ti ń kún àkúfọ̀yà débi pé ọ̀pọ̀lọpọ̀ gan bẹ́ẹ̀dì báyìí ni wọ́n ń fà lọ́wọ́ lọ́bẹ̀ láṣẹ Èdùmàrè kò ní jẹ́ ìpín mi àti yín Ọlọ́run bá mi bó ṣe dá wa ó dá wa dá ó sì ti dá wa tán bẹ́ẹ̀ ni ó ní pé ewé àti egbò ká máa fi ṣe ọmọ aráyé lóore ká máa fi ṣe olúrúurú ìwòsàn tí ó lè máa bá àgọ́ ara wọ̀yá àjà òun ló gbé wa fúyà ló ta wá nídìí kan sí ọ̀dọ̀ ìyá wa aláàánú ẹ má dábàá ẹ̀ ògbóǹtarìgì ọ̀kan nínú àwọn eléwé ọmọ tí ó mójúlẹ́jà ewé àti egbò bọ́mọ tí mojú ìyá ẹ̀ àwọn ni wọ́n máa bá wa wá ojútùú sí ọ̀kan òjọ̀kan àwọn àìsàn tó lè máa bá ara òyà àjà lọ́jọ́ tòní mo nígbàgbọ́ pé èmi àti àjọ rẹ̀ kọ̀ọ̀kan ni láṣẹ Èdùmàrè àìsàn àrùn kò ní fi àgọ́ ara èmi àti ṣèlùgbé láṣẹ Ọlọ́run ọba ẹ má bá wa kálọ. akínyìn ìyá wa ewé á máa jẹ́ òkú egbò kàṣà ìjẹ́ láṣẹ Elédùmarè ọba ìyá wa bá wa dárúkọ yín fún gbogbo ẹni tó láǹfààní àti máa wò ní káàkiri gbogbo àgbáńlá ayé. orúkọ mi ni olórí Omítúnmiṣe ìyá aláàánú tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ẹ má dábàá ẹ ṣeun ìyá wa ìyá aláàánú ẹ má dábàá ẹ lọ́tún Túnmiṣe lósì ẹ dákun ìyá aláàánú ẹ má dábàá ẹ kí ló bí orúkọ yìí gan. ohun tó bí orúkọ yìí ni pé a máa ń ṣe ìwòsàn oríṣiríṣi fún àwọn èèyàn ní àgọ́ ara tó dẹ̀ jẹ́ pé wọ́n ń rí gbígbà àdúrà àti ewé àtegbò àti àṣẹ tọ́lọ́run fi sára ewé àtegbò tó ń rí wúlò ẹ̀ òun ló bí orúkọ yìí tí gbogbo wọn ṣe ń pè mí ní ìyá aláàánú pé ìwọ ló ń ṣàánú wa. láṣẹ Èdùmàrè àní fàìsàn ló gbà ẹ ṣeun ìyá wa iṣẹ́ yìí ẹ kọ́ ni àbí àjogúnbá ni. àjẹbí ni iṣẹ́ yìí fún mi torí pé kí ni ìyá tó bí èmi àti ìyá tó bí ìyá ìyá mi mo ṣàbá ń lé mi àjẹbí ni iṣẹ́ yìí jẹ́ fún mi. ẹ jogúnbá ni. bẹ́ẹ̀ tó ẹ ṣeun ṣẹ́rí níkànnì Bikear TV ìlera àwọn èèyàn jẹ wá lógún púpọ̀ torí ẹ̀ la ṣe máa ń sọ abẹ níkò ká máa wá ojútùú sí àwọn nǹkan tó bá lè jẹ́ kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara àwọn ènìyàn òun náà ló gbé wa dọ́dọ̀ yín ìyá wa gẹ́gẹ́ bí òkìkí yín ṣe kàn tó tẹ̀sí jẹ́ ọ̀kan lára ògbóǹtarìgì eléwé ọmọ lágbègbè yìí tí gbogbo èèyàn sì mọ̀ yín wípé débẹ̀dé ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ẹ bá wa sọ irúfẹ́ àwọn àìsàn tàbí kí n sọ pé àrùn tí Ọlọ́run ọba mi tí ó máa ń gbọ́wọ́ yín ṣiṣẹ́ fún. irú àìsàn àti oríṣiríṣi àìsàn ló wà lákọ̀ọ́kọ́ àìsàn ìdákọ́lẹ̀ ó wà àìsàn jẹ̀dí tó ní ẹ̀jẹ̀ ó wà ooru inú fadúfadú fún ọmọ kékeré ọmọ tí ò bá rórun sùn ọmọ kókó là ń pè ní fadúfadú tínú run ó mọ̀ dà láàmú tí ó mọ̀ jẹ ọmú yànyànyàn tí ìyá rẹ̀ ò ní sùn òun là ń pè ní fadúfadú bẹ́ẹ̀ ni lẹ́yìn yẹn a tún ní ìtọ́jú stroke ẹ tí stroke bá mú tàbí ara ríro àwọ̀ká inú egungun ẹ̀yìn dídùn ojú òyì ojú báńbáńbáń lóríṣiríṣi. bí ọkọ ò bá lè ṣe pé báyìí dáadáa lórí yàrá nú ìwọ̀n tí ò bá lè gbà kí wọ́n dáadáa bẹ́ẹ̀ ni ìyẹn dá fún ìdákọ́lẹ̀ òun là ń perúfẹ́ àìsàn bẹ́ẹ̀ tí ọkùnrin ò bá lè ṣe déédéé lọ́dọ̀ ọmọbìnrin rẹ̀ òun là ń pè ní ìdákọ́lẹ̀ nǹkan kan ti ṣe nínú ara nù tí ó mọ̀ tí ó tètè fura sí bákan náà ó gbọ́dọ̀ fètò sí nǹkan tó ń ṣe nínú ara kó ṣe kí ni kó lo ìwòsàn tí ó pa nǹkan tó ń ṣe ní inú ara. ó dà fún àǹfààní ẹni tí ò bá wá mọ̀ pé nǹkan báyìí ṣe o kí làwọn àpẹẹrẹ tírú ẹni bẹ́ẹ̀ ó mọ̀ rí tó bá jẹ́ pé irú eléyìí tẹ́mẹ́nìgbà tó jẹ́ bí ìdákọ́lẹ̀ kì í ṣe bí ẹni bẹ́ẹ̀. bí ọmọkùnrin náà bá ti fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ ni ó ti dà sára irú ọmọkùnrin bẹ́ẹ̀ á ti dà sára kó tó di pé ó bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ á ti dà sára bẹ́ẹ̀ sì ni irú ọkùnrin míì náà kó
kó tó di pé ìyàwó ẹ̀ tó bá ń bá ṣeré ara rẹ̀ ò ní gbéra, ara rẹ̀ ó kàn ṣe jọ̀bọ̀ kalẹ̀ ni. Ìdákọ́lẹ̀ là ń perú ẹ̀. Ó nídìí láti ṣe àmójútó ara rẹ̀ láti lo oògùn ìwòsàn sí kó fi lè rí ìyọ̀ǹda. Kódà ẹ ṣeun. Ẹ bá mi yànnà náà àwọn nǹkan wo ló lè lò ó jẹ́ tewé àti egbò tí wọ́n ní bẹ́ẹ̀ lè lò ní ṣókí. Ó lè mú ewé ẹkù yìí, ewé ẹkùkù yìí, ó lè mú á lọ wá tútù. Ewé ẹkùkù á lọ wá tútù, á wá gbó pẹ̀lú omi. Tó bá ti gbó pẹ̀lú omi, á wá mú mílìkì alágolo ẹyọ kan, á dà sí i. Tó bá ti dà sí i, á mú ṣíbí oyin méjì. Bí kékeré. Bẹ́ẹ̀ ni. Síbí ògì ọmọdé. Bẹ́ẹ̀ á mú, á dà sí i. A máa mú ní ẹ̀ẹ̀mejì lójúmọ́. Bẹ́ẹ̀ ni. Ìdákọ́lẹ̀ ò tún dán irú ẹni bẹ́ẹ̀ wò mọ́ kò tún búrí ẹ̀. Torí ṣe àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ní ìsìn lórí pé ọkọ mi ò ṣe kíní dáadáa fún mi kíní wọn. Obìnrin ó wò ta nígbà tó kò bá ṣe dáadáa, obìnrin ó wò ta. Òun ló mú púpọ̀ nú obìnrin míì nísìn tó fi ń wò ta. Tí ó bá ti complain fún baálé rẹ̀ pé baálé mi ò ṣe mí dáadáa, tí yóò sì wá àtúnṣe sí i, yóò ṣe kíni, yóò wo bòmíì. Orí mi po jigijigi dáadáa. Bẹ́ẹ̀ ni yóò wo bòmíì. Ẹ̀sìn òyà wa ẹ̀ ní dààmú. Kódà ǹjẹ́ àwọn ọ̀nà míì tún wà tí ó jẹ́ bí ìwòsàn irúfẹ́ irú kan bẹ́ẹ̀ àbí oríṣi ọ̀nà kan péré ló wà ilé ìtẹ̀yìn kan nísìn? Ó pọ̀ jaburata torí pé kí ni Ọlọ́run fi àṣẹ sí ewé àtegbò, ó dẹ̀ gùn kò lópin. Bẹ́ẹ̀ ni ó pọ̀ jaburata. Ẹ dákun ẹ ṣeun. Lára àwọn nǹkan tẹ́ mẹ́nubà lẹ́ẹ̀kan oríṣiríṣi àìsàn lẹ mẹ́nubà. Bí ọmọ obìnrin tó bá ní nǹkan tí olóyìnbó ń pè ní infection, ǹjẹ́ ó ní tó lè ṣe sí ní ìlànà ti ìbílẹ̀? Bẹ́ẹ̀ ni tá a bá rí obìnrin tó ní infection tàbí ọkùnrin, torí kò sẹ́ni tí èmú àtọkùnrin àtobìnrin ni ló máa ń mú infection. Bóyá bí gonorrhea. Bẹ́ẹ̀ ni gonorrhea lera wọn lórí ni. Infection obìnrin ó máa kọ́kọ́ ní symptoms tí obìnrin yẹn máa rí tá a fi mọ̀ pé infection ló mú òun. Kí làwọn symptoms tó máa rí ni pé bí kójú ara máa yún. Bí kó wà láàrin àwọn èèyàn kó sàmọ́ lọ tibítibí mọ́lẹ̀. Gbogbo itan mọ́ra. Infection ti ń wọlé díẹ̀díẹ̀ nù. Bí kó tọ̀ sílẹ̀ kí èèrà kó ṣùbò, infection ti wọlé sí lára nù. Bí kó máa rí àwọn èèrà nǹkan funfun lójú ara rẹ̀, yóò máa rí tí ó máa jáde lójú ara tó bá fọwọ́ kan á dàbí ògì, infection ti dàgbà sí lára nù. Ẹ dákun báwo ni àwọn obìnrin ṣe máa ń kó nǹkan báyìí? Látara ìbálòpọ̀ okùn, látara ilé ìyàgbẹ́ okùn. Irúfẹ́ ọ̀nà àbáyọ wo nírú obìnrin bẹ́ẹ̀ lè lò? Mo sì ń padà bọ̀ wá sí orí ọ̀rọ̀ ìdákọ́lẹ̀ wọn torí ṣe hàn pé àwọn kankan wà tí ó máa ń fà á kí ọkùnrin máa fi ní ìdákọ́lẹ̀ tí bá wa sọ ohun tó máa ń fà gan ṣe mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo fẹ́ ká sáré sọ ọ̀rọ̀ eléyìí ká fẹnu ẹ̀gún síbì kan. Kí ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe sí? Àgbo náà la máa kì fún irú obìnrin bẹ́ẹ̀. Ìwọ obìnrin tó bá ti ń discharge tàbí tó ń rí i pé nǹkan funfun tí ń jáde lójú ara rẹ̀, kó ètè ṣe kí ni, lọ bá mi wá bàrà. Bẹ́ẹ̀ ni wàá yọ ẹ̀gúsí inú ẹ̀ kúrò. Ohun tá à ń pè ní bàrà òun lélẹ̀. Bàrà wọn bẹ́ èpo ẹ̀yìn ẹ̀ dànù, wọ́n á wa ẹ̀gúsí inú ẹ̀, wọ́n á wà kúrò. Wọ́n bá ti wà kúrò, wọ́n á gé kéékèèké sínú ike tí wọ́n fẹ́ ṣe sí ẹ̀lì, ṣe sínú 2.5 litre. Wọ́n á gé kéékèèké. Lẹ́yìn ìgbà tán bá gé kéékèèké tán, wọ́n á mú kan blálà òun lélẹ̀, wọ́n á fi sínú ẹ̀. Gbogbo èyí báyìí? Bẹ́ẹ̀ ni. Gbogbo eléyìí? Ẹyọ wọ́n á fi sí i. Wọ́n á mú ẹ̀pà kún, wọ́n á gé wẹ́wẹ̀wẹ́, gé sínú ẹ̀. Orúkọ mi fún ẹ̀pà kún? Kò sí orúkọ míì, orúkọ tá a bá lọ́wọ́ àwọn ìyá wa nìyẹn. Wọ́n á dẹ̀ mú bàká òní, wọ́n á fi sí i. Wọ́n á wá mú ògbóòtòyè original, wọ́n á fi mọ́. Wọ́n á wá da omi àgbọn lé lórí fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 ó di mímu. Gàásì kan lójúmọ́. Wọn ò fi omi kún, omi àgbọn nìkan sọ. Àgbọn bíi omi mélòó àgbọn. kan àbí? Wọ́n ń ta omi àgbọn lọ́jà lóríṣiríṣi. Wọ́n á rí gò kan tí wọ́n á rà. Wọ́n lè ra gò 2 sínú ẹ̀, ó lè pọ̀ dáadáa. Wọ́n bá ti lè dà sí i, wọ́n á rẹ́ fọ́jọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 ó di mímu. Ó di mímu. Ó di mímu bóyá bí ẹ̀kan lójúmọ́ àbí bí ẹ̀ẹ̀mejì lójúmọ́, àárọ̀ àtalẹ́ ni. Infection bá dohun ìgbàgbé. Kábíyèsí. Àìsàn ò ní fi lé wa ṣe gbé. Àṣẹ o, àṣẹ wa, àṣẹ.